tó mo kí yín o ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi wípé ẹ mà káàsán ẹ káalẹ́ ẹ kúrọ̀lẹ́ lásìkò tẹ́ ẹ bá fi ń gbọ́ wa o wípé Yorùbá nation náà ni o, no retreat no surrender. Ǹjẹ́ ẹ ti gbọ́ wípé bàbá olóyè Sunday Igboho ṣá ti láhùn síta o, wọ́n ti sọ̀rọ̀ sókè lórí ohun tó ń ṣẹlẹ̀ nítorí wípé bàbá ní kékulé ó gbọ́ kó sọ fún toko, kí toko gbọ́ kó sọ fóńbẹ̀, tó túmọ̀ sí pé ṣé ẹ rí àhesọ ọ̀rọ̀ kọ́ leléyìí, ohun tó ń lọ ni. Ó ní bàbá ní èmi kọ́ o, kì í ṣe èmi o, ẹ má bọ́ sọ́wọ́ 419. Ǹjẹ́ ẹ ti gbọ́ wípé wọ́n ti ń lo orúkọ bàbá olóyè Sunday Igboho ṣá? Ẹ ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé orúkọ tó bá lógo làwọn ayé máa ń try láti tarnish. Orúkọ tó bá lógo làwọn ayé máa ń gbìyànjú àti bà lórúkọ jẹ́. Òun lọ̀rọ̀ ọmọ Adéyẹmọ yìí, nítorí pé àsíá orúkọ yẹn gan ó fẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ni. Òun ló wá fà á tó fi jẹ́ wípé wọ́n ti wá ń lo orúkọ bàbá, wọ́n ti fi ṣí àkáǹtì. Wọ́n ti fi ṣí àkáǹtì o, kò ń ṣe back àkáǹtì o. Lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti wá ń fa àkáǹtì yẹn, wọ́n ti fi ń gbá àwọn èèyàn. Abẹ́ẹ̀rí báyìí, wọ́n ti ń fi àkáǹtì orúkọ bàbá tí ò ń ṣe pé bàbá ló ṣí, tí ò ń ṣe ọ̀fíṣíálì tó jẹ́ ti bàbá. Wọ́n ti wá ń fi orúkọ bàbá, wọ́n tún fi ń lu jìbìtì. Èyí ló mú kí olóyè Sunday Igboho ṣá ọmọ Adéyẹmọ ládé Aláàfin ò ládé. Bẹ́ẹ̀ ni ẹ wo Yorùbá nation wa la fẹ́, òmìnira ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún o. Ẹ wo bàbá ti wá pariwo ń sìn, olóyè Igboho ṣá ẹkùn ọkọ Fúlàní ti pariwo, ó ti jẹ́ kó yàwó èèyàn pé kì í ṣe èmi o, èmi kọ́ ni mo ní o, ẹ má lọ rí kíni, ẹ má lùgbàdì o, kẹ má kó sọ́wọ́. Kódà ṣé ẹ rí orúkọ olóyè Sunday Igboho ṣá ó kọjá bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni ó kọjá bẹ́ẹ̀, nítorí wà ń bínú ṣe mọ Májàsọ́lá. Ẹ wo ó kì í síbẹ̀, èèyàn ti Igboho ní Májàsọ́lá, torí even kódà bàbá wa Saheed Òṣùpá gan wọ́n recognize orúkọ yẹn. Kò sí ọmọ àṣẹ pé ọmọ kí bàbá ni pé Igboho ṣá ó bàbá dami ẹkùn ọkọ Fúlàní àjànàkú kọjá mo rí nǹkan fìrí, bàbá rẹ́rìn ká sọ pa rẹ́rìn, nítorí pé ẹ mú ẹ kí ẹran bí òǹbẹ̀kọ ẹ wá tún wo ara ohun mi ìtọ̀ tó dá débi pé wọ́n tún fẹ́ fi orúkọ bàbá, wọ́n tún fi ń ṣe ká sọ pé wọ́n fi orúkọ bàbá ṣe yahoo. Wọ́n tún fi orúkọ bàbá, wọ́n tún fi ń gbá àwọn èèyàn lórí social media. Ṣé ẹ mọ̀ pé ọ̀dọ́mọ kan ti wà ń sìn tó jẹ́ pé orúkọ bàbá ló fi ń ṣe, ló fi ṣí àkáǹtì, tó dẹ̀ jẹ́ pé àwọn èrò ti gbárùkù tẹ̀lé lórúkọ yẹn lásán, tọkọ̀ gọ̀ọ̀dé lásán. Wọ́n ti tẹ̀lé débi pé wọ́n fọ́lù ẹ̀ bíi débi pé ọmọ yẹn ti ní followers like 16,700 followers. Nígbà tó jẹ́ pé orúkọ Májàsọ́lá ló ṣe kí ni ló fi ṣí. Láwọn èèyàn bá wò pé Igboho níṣẹ́ láì mọ̀ pé kì í ṣe ọmọ Adéyẹmọ o. Ọmọ yìí ló ń lo orúkọ bàbá, ló fi fẹ́ fi gbá àwọn èèyàn. Kì í tiẹ̀ ṣe pé ló fẹ́ fi gan mọ́, ó ti fi gbá àwọn èèyàn nígbà tó ti lè ní followers like 16,700. Ṣé ẹ mọ̀ wípé ọ̀pọ̀ tó máa ti lùgbàdì ló máa pọ̀ nínú wọn? Bẹ́ẹ̀ ni náà ìgbà tó máa ti wò pé ọmọ Adéyẹmọ làwọn ń bá sọ̀rọ̀ láì mọ̀ pé irọ́ ni, kì í ṣe ọmọ Adéyẹmọ. Kódà orúkọ ọ̀tọ̀ ló fi ṣí o, ó kọ̀ lo Sunday_Igboho1. Orúkọ tó fi ṣe yẹn Sunday_Igboho1. So fún díẹ̀ yìí èyí ló wá jẹ́ kí bàbá pariwo síta o, débi pé àkáǹtì tí ọmọ yìí ṣí kò follow anybody, ṣùgbọ́n wọ́n ń follow ẹ̀ nígbà tó ti jẹ́ wípé orúkọ Sunday ló fi sí, tó dẹ̀ ti fi Sunday_Igboho1. So àwọn èèyàn ti wò pé officially ọmọ Igboho làwọn ń bá sọ̀rọ̀, officially olóyè Adéyẹmọ ni wọ́n bá sọ̀rọ̀, láì mọ̀ pé eléyìí kọ̀ ṣí ó fi ń lu jìbìtì ni. Bẹ́ẹ̀ ni eléyìí ṣí ó fi ń lu jìbìtì ni. Ìdí nìyí o tó fi jẹ́ wípé ọ̀pọ̀ àwọn èèyàn ti ń kùn síta tó ti fẹ́ fi máa fi sọ̀rọ̀. Èyí ló wá jẹ́ kí bàbá gan ó bọ́ta fúnra rẹ̀ láti lè clarify ara ẹ̀. Èyí ló mú kí ọmọ Adéyẹmọ jáde tó sọ̀rọ̀
wípé èmi kọ́ o kì í ṣe tèmi rárá ẹ má rò bẹ́ẹ̀ mi ni. Kódà bàbá jẹ́ kó yé wa wípé ẹni tó bá ti fọ́lù ọmọ yìí tẹ́lẹ̀ kó tètè yá a lọ unfollow ẹ̀ nítorí ó ń fi kíní ó fi ń lu jìbìtì ni. Ẹni tó bá ti tẹ̀lé tẹ́lẹ̀ rí kó tètè yá a lọ fàáyọ torí ọmọ yìí ó ń lo kíní láti fi gbá àwọn èèyàn ni. Pẹ̀lú òun gan alára gan kò add anybody kò follow anybody. Ó kàn ṣe kíni àwọn èèyàn dẹ̀ ń follow ẹ̀ nítorí orúkọ tí wọ́n ń rí lọ́ fi ń tẹ̀lé. Débi pé bàbá gan alára gan wọn ò mọ ẹni tó ṣí. Tẹ́ bá dẹ̀ lórí àkáǹtì yẹn gbogbo nǹkan tó papọ̀ mọ́ olóyè ló ń ṣe kíni ló ń ṣe síbẹ̀. Débi pé gbogbo fídíò tó wà ń bẹ́ẹ̀ fídíò ọmọ Adéyẹmọ ló ń post back to back. Gbogbo anything highlight tó wà ń bẹ́ẹ̀ títí Sunday Igboho Òòṣà ló ń post. Báwo làwọn èèyàn ṣe nílùgbàdì ẹ̀ ìgbà tó jẹ́ pé wọ́n ti rò pé ọmọ Adéyẹmọ làwọn ń bá sọ̀rọ̀ ọmọ olódò idẹ làwọn ń bá sọ̀rọ̀ láì mọ̀ pé kì í ṣe àwọn làwọn kò ń ṣe àwọn ni wọ́n ń bá sọ̀rọ̀. Ẹ wo Igboho Òòṣà bàbá Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Bàbá ti wá làwọn sì pé kí gbogbo àwọn èèyàn má lùgbàdì o kéku ló gbọ́ kó sọ fún toko. Bẹ́ẹ̀ ni Ọlọ́run yóò sharp kó orúkọ yìí yọ nítorí orúkọ yìí ti common àwọn ayé tí ń lò ó sìn. Bẹ́ẹ̀ ni Ọlọ́run yóò tú àṣírí ẹni tó lò ó Ọlọ́run náà yóò tú síta. Bẹ́ẹ̀ ni yá tú síta o á dẹ̀ fi ojú aṣebi hàn ní gbangba kedere àmì àṣẹ o Yorùbá nation la fẹ́. Bẹ́ẹ̀ ni òmìnira ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún o. Ọba Elédùmarè á máa wà pẹ̀lú wa àti àwa àti olólùfẹ́ Yorùbá nation. Bẹ́ẹ̀ ni àwa ọmọ Yorùbá ògidì olóyè Sunday Igboho Òòṣà àti bàbá wa Professor Banji Akintoye Ọlọ́run ọba Elédùmarè á dúró tì yín o. Bẹ́ẹ̀ ni o àmì o. Bẹ́ẹ̀ ni Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún o. Bẹ́ẹ̀ ni ògìdán olóòlájù bẹ́ẹ̀ ni Sunday Igboho Òòṣà. Bẹ́ẹ̀ ni bàbá ẹ wò ẹ wálẹ̀ ọmọ Adéyẹmọ ikú ò ní pa yín. Bẹ́ẹ̀ ni ìjayà fún gbogbo àwọn ìka ènìyàn. Bẹ́ẹ̀ ni owó baba dami ẹkùn ọkọ̀ Fúlàní àjànàkú kọjá mo rí nǹkan fìrí tá a bá rẹ́rìn ká sọ pé a rẹ́rìn Yorùbá nation la fẹ́. Well done bàbá wa lóyè Sunday Igboho Ọlọ́run á tún máa wà pẹ̀lú yín. Ẹ wò ẹ bá wa like ẹ subscribe ẹ tẹ̀ ẹ́ sójú ẹ̀ ẹ jẹ́ yàwó èèyàn pé Yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ o. A ó máa bẹ ọ bí ẹni bẹ iṣu ní àtẹ́lẹsẹ̀ á sì máa bẹ náà o. Gbogbo ẹni tó bá lá òní délé òun lá òní délé bá Yorùbá nation.